ẹ̀tù lónìí mọ́ kété lólómi ìtàn Yorùbá tó kún kẹ́kẹ́ fún ìwádìí ìjìnlẹ̀ Ààrẹ Laji Abbas lónìí yẹn káforí jágbó káforí jẹ̀gàn ló sọ ẹ̀dọ́lùkọ́ àgbà kárí ayé káforí jágbó káforí jẹ̀gàn ló sọ ẹ̀dọ́lùkọ́ àgbà kárí ayé ìgbà tó tó bá òun ló ń jẹ baálẹ̀ agbọ́n mi kọ̀ǹkọ̀ tó tó kọ̀ǹkọ̀ ló ń jẹ baálẹ̀ odò olùkọ́ àgbà Ààrẹ Òpìtàn ilẹ̀ Ìbàdàn ní tilé tó kọ́ òkú iṣẹ́ Ààrẹ Òpìtàn àkọ́kọ́ nílẹ̀ Yorùbá máa jíṣẹ́ rẹ̀ lọ kíní kan ò ní ṣe ẹ́. Ààrẹ Laji Abbas ó tún kú oríire àmì ẹ̀yẹ àgbáyé oníràwọ̀ márùn-ún tí a tó fi fún ẹ. Òǹpìtàn àgbáyé Ọlọ́run ló rán ẹ olùkọ́ máa jíṣẹ́ rẹ̀ lọ. Bàbá ṣe ní lóore ọpẹ́ làádùn. Àwọn èjìká tí ò jáṣọ ó jábọ́. The notable and top distinguished historian of the 21st century, the International Chartered World Learned Society headquarters tó ń bẹ nílùú Amẹ́ríkà gbogbo yín la kí. Òǹpìtàn àgbáyé gbogbo ọmọ Yorùbá ó kú oríire. Oyè ìlú oyè àgbáyé lóyè tó jẹ ìtànjà fìtàn só ó kú oríire. Gbogbo ayé ló ti gbà pé ìtàn wúwo jù rin lọ. Bàbá ojú tó lé ìtàn dọ́là ó yá wa tó fi yé wa. Ìtàn yàtọ̀ sí àlọ́ o. Àòye ìtàn yàtọ̀ sáròsọ o. Òdodo ọ̀rọ̀ ni àràǹdà ẹ̀kan tí ò bá jọ ní lójú o. Ẹ̀pọ̀ ọmọ olóngìn ní kódà tí ẹ̀ kárí. Ẹni tọ́lọ́run rán ó yàtọ̀ sáwòṣe. Bàbá ojú tó lé o lóògùn ọ̀fẹ́ olùkọ́ àgbà Laji Abbas Ààrẹ Òpìtàn kárí ayé ikú kì í pẹ́ ta lójú ìran kíní kan ò ní ṣe ẹ́. ẹ má bínú pé ajá ẹgbẹ́ mi sọ pé àìtí mọ́wọ́ fóònù eléyìí dáadáa ni ìgbà tí mo fẹ́ gbé kinní yẹn torí apá bí kábàásì lè máa rí kọ́mẹ́ǹtì táwọn èèyàn ń kọ́mẹ́ǹtì lójú ẹ̀ ló jẹ́ ká gbé àwòrán sí ẹgbẹ́ ń bì ló jẹ́ ká gbé síbi kọ́mẹ́ǹtì ọ̀gá náà sí mo tẹ̀tẹ̀ tó máa ń rí wò dáadáa gan náà ẹ̀yìn tó fàánù ẹ jẹ́ ń gbé síbi padà ń gbà náà ẹ jẹ́ ń gbé ká gbé síbi àgbèsáyè padà ń gbà yẹn tó fà náà tó fi ṣe bí ẹni pé ó lọ ibi náà ni ó dà kó wà ibi ni ó dà kó wà torí àti máa bá fẹ́ máa dá dúró màá ẹsẹ̀ máa gbé kọ́mẹ́ǹtì àwọn èèyàn kò ní ojú ẹ̀ àní bínú in tó fà á nìyẹn ẹ jẹ́ ká máa gbọ́ ọ̀rọ̀ bọ̀ bí tá a bá dé. ẹyẹ yẹn wá nkẹlẹ karùn ta ní láti wo nínú pọ́ǹtì Yorùbá ni pé àwọn nǹkan wo ni Yorùbá fi kalẹ̀ tá a lè fi continue life. mo ti sọ gbélé. torí àpèjúwe ní ìsìn ìgbà táwọn onímùsùlùmí dé a mú béèyàn ṣe kọ béèyàn ṣe kàwá kí oní abc Christian ò tó dé tó sì jẹ́ pé òun gangan ní ìpìlẹ̀ tó lágbára jù bá a ṣe kọ bá a ṣe kà gbogbo ẹni tí wọn bẹ láyé tí ọba máa kọ tí ọba máa ká kò gbọ́dọ̀ sọ tán torí wọn sọ pé ta lọkọ àwọn bàbá tó ti jẹ́ ọba ní Ìwó níjọ́un àti kárí ayé Ìwó tí Ìwó wà gbogbo wọn ọmọ ọkọ abátà àtẹnudẹnu lẹ́nu wọn ọ̀rà ìtà àtẹnudẹnu iná wa máa débi pé èèyàn ọkọ ọlẹ ẹni téèyàn ọkọ ìtà téèyàn ọkọ èèyàn kọ́kọ́ mọ̀ ná láì ní èèyàn mọ̀ lórí kó tó wá di kíkọ kó tó di pàwọ́ wà máa kà mo ti ṣàlàyé gbogbo eléyìí ní apá kẹrin. ẹni bí wọ́n ti ń kọ Kùránì Ifá Ọ̀rúnmìlà Ògúnláka yóò mọ abc wọn mọ abd
abidi kọ́lá lára àbúrò. abc èbó lẹ́yìn ìgbà tí èbó dé náà tó ti ń tọ́ka sí pé abidi yorùbá kì í pọ́gọ́rùn ọdún méjì wọ́n yọ láàrin wọ́n yọ ní ìgbà táwọn kò ní àmàṣà dé ni we are in 2000 àwọn kò ní àmàṣà sì dé ní 1800 so gbogbo rẹ̀ ju 200 years lọ ní abd lẹ́yìn abc tí àwọn òyìnbó ti rọ́wọ́ mú náà ti wá yọ abd yorùbá ò mọ nǹkan kọkọ mọ nǹkan kà yorùbá mọ nǹkan kọ ó mọ nǹkan kà mo ti sọ lápá kẹrin tá a kọ́kọ́ sí láàárọ̀ yìí yorùbá mọ nǹkan kọ ó mọ nǹkan kà àwọn onímọ̀ anéèmọ̀ kíkọ nǹkan wà á rí i pé kíní fídíò yẹn ni mo fẹ́ wá lẹ́ẹ̀kan fọ́tò yẹn ni mo fẹ́ wá tí mo fọwọ́ mi fi kan kíní èyí tí mò ń wá ní àwọn ọ̀jọ̀gbọ́n onímọ̀ ìjìnlẹ̀ oníwádìí tí wọ́n ṣiṣẹ́ ìwádìí nípa ìtàn àti àwọn nǹkan ìṣẹ̀ǹbáyé wọ́n gbà yí pé kíní tá à ń wò ní iwájú mi wọ́n gbà yí pé Ọ̀rúnmìlà ló ní ṣùgbọ́n ẹni tó bù kéré jù ni wọ́n bu 13th century léyìí tó túmọ̀ sí pé 800 years ó ti lọ lórí rẹ̀ àwọn oníwádìí mi ní rárá pé ó ti jù bẹ́ẹ̀ lọ yí pé nígbà táwọn ṣe ó jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n àwọn tí olóyìnbó wọ́n gbé sí 13th century tó sì jẹ́ wọ́n gbé bẹ́ẹ̀ ni pé ìgbà ẹ̀yìn Odùduwà làwọn ń gbé sí àwọn ògbé síwájú Odùduwà ní táwọn wòye ti lé ní 2000-3000 years tẹ́tí ń lò bọ́ ẹ wo kíní àmì tí ń bẹ ń bẹ àmì tí ń bẹ níbi kíní fìlà Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu nìyẹn tẹ bá wá wo bí ojú èrè yìí ẹ rí i pé wọ́n tó kọ àwọn nǹkan kan bẹ̀ gbogbo tẹ̀ ń wíwò yìí ara àwọn alifábẹ́ẹ̀tì tiwa ni ìdí nìyí tó ṣe pé àwọn onífá ilé ẹ̀kọ́ ńlá ni gbogbo nǹkan táwọn òyìnbó níní tí wọ́n fi accept Ifá gẹ́gẹ́ bíi pé lóòótọ́ ni ilé ẹ̀kọ́ ni ẹ̀sìn ni àwọn ẹ̀sìn tá a sì ń pàpọ̀ mọ́ ilé ẹ̀kọ́ ń bẹ nígbà tí ìsìláàmù ọ̀kọ̀ọ̀kọ́ dé ó dé pànábì jíṣẹ́ ìtàwọn ànábì ọlọ́fin mọ́ bẹ́ẹ̀ ni wọ́n jẹ́ òjíṣẹ́ ṣùgbọ́n ẹ̀sìn táwa kó wa yìí bó o láṣẹ kírun bó o láṣẹ gbààwẹ̀ bó o láṣẹ yọ sàká bó o ọwọ́ amẹ́kọ̀ọ́ wa a máa kọ́ yẹn a máa sì dánilẹ́kọ̀ọ́ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ a fẹ́ mọ ìwé wa yìí a fẹ́ mọ gbogbo òfin a tó fẹ́ mọ nǹkan míì ṣé téèyàn bá lọ sí ilé ẹ̀kọ́ ní ìṣe tó bá lọ sí mọ́ríkàs tó bá lọ sí mádùlẹ̀ àràbí nìbàdàn ẹ bá ń bèrè àbí dárù dáwà nísọlọ lẹ́kọ̀ọ́ ṣé ákírun nìkan ni wọ́n ń kọ́ èyí lẹ mọ sọ́rẹ́vù èyí lẹ mọ lúgà gbogbo nǹkan ni wọ́n kọ́ mọ́ tó ṣe wípé wọ́n kọ́ ìtàn mọ́ léè tí bàbá Sheikh Adam tiẹ̀ gbajúmọ̀ nínú rẹ̀ ilé ẹ̀kọ́ náà ibì kan ní ti ń bẹ̀rẹ̀ kó tó débi tó dé a sì máa ń gbòòrò kíní tó nígbà tí Mufti wọ́ sọ wọ́n láwọn onífá àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ wọn ò nílé ẹ̀kọ́ kankan ẹ̀wẹ̀ tó wà ń lù tí ó mọ̀ pé Ifá ilé ẹ̀kọ́ Ifá ń bẹ lọ́yọ̀ọ́ tipẹ́tipẹ́ yunifásitì Ifá sì ń bẹ ní Amẹ́ríkà tipẹ́tipẹ́ kọ́mọ̀ torí kò sí wádìí àbòsí tó fẹ́ ṣe fún ìran rẹ̀ yẹn ní ń bẹ lẹ́mìí rẹ̀ kó jáde kó wá máa fẹnu àbùkù kan ìran rẹ̀ nígbà ayé àwọn Buhari ìdí àgbọ̀njọ́ nígbà tó kọrin pé àwọn èèyàn wọn wà senseless tó bẹ̀rẹ̀ tó sọ̀rọ̀ jáde Fẹlá lòun ò tí ì rírú ẹ̀rí kó lórí orílẹ̀-èdè sọ pé àwọn èèyàn wọn ò pònú ni wrong. tọ́ba pé kàn rí òun ló fẹ́ sọ bá ẹ dàgbọ́ gbogbo àwọn nǹkan tẹ́ ẹ lẹ́yìn há sórí tẹ́ ẹ pè ní Ifá mímọ́ kí ni jẹ́ Ifá mímọ́ ta ló kọ́ ọ́ lẹ̀ lójú ayé Ọ̀rúnmìlà ta ló kọ́ àwọn odù Ifá àwọn kìnìún tẹ̀ máa ń wù. tiwa náà wọn ò kọ́ lẹ̀ lójú ayé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam lóòótọ́ wọ́n ti ń tòójọ àmọ́ wọn ò kó pọ̀ lójúdi Usman ló ṣe wàhálà ìtọ́kànyìn láti jẹ́ kó wà lódidi pé odidi ìwé ni o
òun kálukú ní tiẹ̀ ní tẹ́ bá wà àwọn onífá náà wọ́n máa ń mọ ojú fájura wọn lọ èyí tí wọ́n bá mọ̀ èyí tí wọ́n bá mọ̀ ni wọ́n mú wá torí pé ìpìlẹ̀ ọjọ́ rẹ̀ ti pẹ́ ẹgbẹ̀rún lẹ́yìn ọgbẹ̀rún ti lọ lórí ọ̀rọ̀ Ifá tó ti lọ lórí rẹ̀ ṣùgbọ́n a dúpẹ́ pé standard yẹn wọ́n sì maintain rẹ̀ dòní débi wípé Ifá sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn di gbajúmọ̀ ẹ ń bá dé ọ̀dọ̀ bàbá wa Ifáyẹmí Ẹlẹ́bùúbọn yóò mọ̀ pé ilé ayé kù síbì kan lóṣogbo ẹ ń bá rí bàbá wa Professor Wande Abímbọ́lá yóò mọ̀ ẹ ń bá dé Rìdíìmù yóò mọ̀ ẹ ń bá dé Mọ́ríkàs yóò gbà ẹ ń bá dọ̀dọ̀ bàbá wa Mustapha Sogulu nísọ̀lọ̀ yóò gbà fọlọ́n bẹ́ẹ̀ náà làwọn àáfàá lóríṣiríṣi àwọn bíi Sheikh Farouk Oníkíjìpá ká tó wá sọ bàbá mi ọ̀rẹ́ mi mo lè ní ọ̀rẹ́ mi mo lè ní ẹ̀gbọ́n mi mo lè ní bàbá mi tánà mò ń sọ Ustaz Abdultaofik Akéwùgbà Gold ọmọ Akéwùgbà Rú Masadura Gbọrẹ Akéwùgbà Gold ẹ ń bá rí ó ṣe ètò alálàájì fòdìdí ọdún 8 àárín complain kankan àpẹẹrẹ eré táwa ń fẹ́ lò kì í ṣe pé èèyàn kàn máa ṣe wá àṣẹnu rẹ̀ ọmọ lana èyí tó náà ṣe ó practice nígbà tó ṣètò alálàájì fọdún 8 ó sì tún wá ń bẹ́ẹ̀ ìjọba ó kó ń bẹ́ẹ̀ ìjọba tí ń bẹ́ẹ̀ tó wá débẹ̀ kò torí ẹ̀ ń gbà kùdìẹ̀kùdìẹ̀ tó dé ó pè wọ́n dá wọn nímọ̀ràn ni kò torí ẹ̀ tí Islam kọ́ wa nù. mo sọ ní orí ètò ní apá kẹta Professor Wande Abímbọ́lá bàbá lè mú fóònù tí wọ́n pe ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ó wá kú bẹ́ẹ̀ ọlọ́run lọ́mọ iye ààrẹ orílẹ̀-èdè tẹ́lẹ̀ pé ààrẹ Amẹ́ríkà bàbá ó mú fóònù tí báyìí ò sì ní ẹsẹ̀ máa sọ pé ta ló ń pè ó làwíṣẹ́ fún àgbáyé Professor Wande Abímbọ́lá ọmọ tí wọ́n lọ wá dá yunifásitì Ifálẹ̀ nínú àwọn èèkàn tá a sì tún ní ìní Professor Tóyìn Fálọlá àwọn jẹ́ alága UNESCO lágbàáyé kò sí orílẹ̀-èdè tí ò lè wọ̀ láyé ní gbogbo ayé kò sí orílẹ̀-èdè tí ò lè wọ̀ láwọn táwọn yìí ṣùgbọ́n bẹ́ẹ̀ bá ń ro epo etílé ẹ máa lọ tọ́ àwọn tó jù yín lọ nígbà wàhálà fẹ́ dégbà kan láàrin Christian àti Muslim ṣé ká dàmọ́ sí wáàsí fún ara wọn ọ̀gbọ́n bàbá ní pé sí ń bì kankan ẹ̀yin tó ṣe pé tẹ́ bá kọlù yín lásán ẹ wò ó ṣùgbọ́n àwọn Christian tẹ́ fẹ́ bá fa wàhálà wọ́n kù ń lé wọ́n kù ń ta tí wọ́n bá pè gbogbo àgbáyé ní ọ̀daràn ìbẹ́yìn ni wọ́n fìyà jẹ ní India ta lọ́gbà yín lẹ̀ ẹ̀yin wọ́n fìyà jẹ ní China ta lọ́gbà yín lẹ̀ ẹ wo Libya ẹ wo Syria ẹ wo Yemen ẹ wo Iraq ẹ wo Afghanistan ẹ wo Egypt gan fúnra rẹ̀ ta ló gbà wálẹ̀ síbẹ̀ láti wá máa ṣe wáàsí tí ò ríta gbogbo àwọn tó ń ṣe àkóso ayé lónìí wọn ṣe mùsùlùmí tọ́lọ́ ń gbé ayé lé lọ́wọ́ bí wọn ò bá jẹ́ Christian wọ́n jẹ́ ẹlẹ́bọ tẹ́ ń wí àwọn ẹlẹ́bọ tẹ́ ń wí. ẹ lọ wo àwọn tó wà ní United Nations tó ń bẹ nínú veto power ẹ dákọ mùsùlùmí kan tí ń bẹ láàrin wọn ṣé Amẹ́ríkà ni ṣé Germany ni ṣé British ni ṣé China ni ṣé Russia ni ẹ dákọ mùsùlùmí kan tí ń bẹ láàrin wọn orílẹ̀-èdè Islam kan tí ń bẹ ń bẹ ní pé ká jókòó jẹ́ ẹjẹ́ àrònú wa ìpè ìmọ̀ Yorùbá wà nímọ̀ ọkọ̀ mọ̀ọ́kà tó bá délé Ifẹ̀ wọ́n sọ fún pé ẹ̀là Olúorogbo oníwèé àkọ́kọ́ onígègé òǹkọ̀wé gègé làwa ń pe pen là ń pe kálámù lábáwá ń pè bírò pen gègé làwa ń pè onígègé àkọ́kọ́ ni ọ̀pọ̀lọpọ̀ tákẹ́rù pé lásán làwọn òyìnbó accept láti gbà pé lóòótọ́ ẹ̀sìn nífà ìmọ̀ ìjìnlẹ̀ nífà ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí wọ́n ti jí wọ́n rí tí ń bẹ ń bẹ la fi ń dúpẹ́ lọ́wọ́ àwọn bàbá wa bíi Fáyẹmí Ẹlẹ́bùúbọn Professor Wande Abímbọ́lá Professor Tóyìn Fálọlá àtọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bẹ́ẹ̀ tí wọn ò jẹ́ kí ní ọ̀parẹ́ tí wọ́n wá mú ọ̀làjú ìwé ètò ni wọ́n wá mú mọ́. Let me tell you one thing tí àwọn ọ̀jọ̀gbọ́n wa bá dúró pé àwọn fẹ́ dá alifábẹ́ẹ̀tì Yorùbá padà wọ́n dá padà fún wa àwọn kan ti ṣe ṣùgbọ́n mi ò tí accept ẹ̀ àgbàtà bá tó rí látọ̀dọ̀ àwọn bàbá yìí bí
alphabet tẹ̀ ń lò nílẹ̀ lábáwá sáwọn gangan wọn ní tààràtàrà nínú ìtàn nípìnlẹ̀ ṣùgbọ́n nígbà tó gbé pé bẹ́ẹ̀ ṣe mọ́ nínú kí ó lẹ́sẹ̀ máa sọ̀rọ̀ ẹ máa sọ̀rọ̀ lókà á máa sọ fún yín pé ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí lókà ni kò wọ international náà. àwọn India ẹlẹ́sìn ìbílẹ̀ ni wọ́n ní alifábẹ́ẹ̀tì tiwọn, China ní tiwọn, Russia ní tiwọn, bó ṣe wà káàkiri nu. tí British sì mú wá àwọn Róòmù ni àìmọ̀tàn nígbà wọn dé. Islam ti ń bẹ ńlẹ̀ Yorùbá ti pẹ́ 11th century wọ́n ṣèwádìí pé Islam wà ńlẹ̀ Yorùbá àmọ́ kò ráyè jókòó. àwọn bàbá wa ti nímọ̀ nípa alifábẹ́ẹ̀tì àwọn Arab alif wọ́n ti nímọ̀ nípa rẹ̀ títí tó fi gbòòrò lọ́yọ̀ọ́ láyé Aláàfin Ajíbóyèdé mọ́sálásí ń bẹ lọ́yọ̀ọ́, Aláàfin Agbólúajé òun ṣe Islam. àwọn àáfàá tí wá ń bẹ tó ṣe pé wọ́n máa kọ lẹ́tà síra wọn, èmi bá àṣẹ́kùbọ̀ rẹ̀ tó ṣe pé Yorùbá ni wọ́n kọ ṣùgbọ́n alifábẹ́ẹ̀tì ti Arab ni wọ́n ń lò ni wọ́n fi ń kọ. nígbà táwọn òyìnbó wá dé tí wọ́n fẹ́ káwa Yorùbá ó ní àkọọ́lẹ̀ tiwa tó fẹ́ máa kọ alẹ́kọ̀ọ́, wọ́n wá rí wípé alifábẹ́ẹ̀tì ti Arabic yẹn lọ gbajúmọ̀ nílẹ̀ Haúsá, ó sì ti gbajúmọ̀ lọ́dọ̀ tiwa nílẹ̀ Yorùbá náà tí èdè gbogbo Ghana ń lóde. kí lè orúkọ tá a máa ń pè, olóko kan táwọn bàbá wa máa ń pè, wọ́n wá ní sóòní kálò, wọ́n pè mítìn, wọ́n jíire ẹ̀ sọ́tò yí ẹ̀ sósì pé àwọn Christian tí wọ́n mẹ́mẹ́ gbé tá a bá lò ẹ fi fún àwọn Muslim ní upper hand lọ́jọ́ iwájú, ẹ jẹ́ ká lo ti Rome yẹn Italian alphabet ká lò ní wọ́n fi wá gbé wá ló wá jẹ́ pò ní wọ́n ẹ̀sẹ̀ lò. iná ẹ̀ ní Bishop Ajayi Crowther fi kọ Bíbélì Yorùbá, òun náà ní Bishop Ajayi Crowther fi kọ dictionary Yorùbá, òun náà ní Bishop Ajayi Crowther sì fi lò tó fi kọ ti Ìgbò náà. òun lọ pọpọ pé èèyàn kan bá àwọn Ìgbò kọ ìwé wọn, Bishop Ajayi Crowther ẹ̀ka náà ni. ìná ẹ̀sẹ̀ wá fi wá ń kọ́ wa ló fi jẹ́ pé ABC wa àwọn ibi ẹnu pé tí wọn ò ní sí làwa ní. àwa ibi tó ti di pé àwa lédè tí máa ń dún gbì nínú ọ̀rọ̀ wa gbì àwa ní náà fi wá mú G àti B ni wọ́n lò pọ̀ mọ́. ajẹ̀mí ẹsẹ̀ gan ni náà fi wá lò pọ̀ mọ́. ìpìlẹ̀ gbogbo nǹkan ló máa ń nípìlẹ̀ kì í ṣe páwọn òní ti wà. India ní tiwọn, wọ́n ń lo ti British. tá a bá wo India film ẹ̀rí wọ́n máa sọ táìtù ẹ̀ fún wa tí wọ́n bá ń kọ nǹkan wọn tá a bá rí a rí pé àwọn àti China fẹ́ fara pẹ́ra, àwa náà ní tiwa láfíríkà, ẹ̀yìn yìí náà ni. bẹ́ẹ̀ ṣe dáná sun láìbírì wa ti ń bẹ ní Kánò lù, ẹ̀yìn náà ni. torí pé a máa sọ̀rọ̀ ká máa wá fi tako nǹkan, kò sí nǹkan kan tó pé tán nílẹ̀, kò sí nǹkan kan tó pé. ọ̀dà sẹ́ńgbà tánàbí ń bẹ láyé, ṣébi tí Islam dé ńgbà tí ń bẹ láyé ló dé lónìí, sáwà lánàbí ọ̀mọ́sẹ́. ṣébi tí Islam dé lónìí ni ó dé nígbà tánàbí ń bẹ láyé. ẹ wá dákọ nílẹ̀ Yorùbá o, tá a bá yọ ọwọ́ ìjà ajé ìjókòó tẹ́ ẹ ṣe àtọ̀tẹ̀ àbòsí yín nìlọrin, ẹ dákọ bí tí wọ́n ti yọ kùmọ̀ sẹ́nìkan. níjọ́ àwọn bàbá yín pé àwọn Fúlàní kí wọ́n lóyìnbó ni wọ́n ti pe Fúlàní kó wá kógun jalẹ̀ Yorùbá. ọpẹ́lọpẹ́ àwọn bàbá tiwa, àwọn dáàdì tiwa nìbàdàn, níjọ́ àwọn bàbá ti ń sọ pé tẹ́ ẹ gbàbọ̀dè pé kógun wọn wá jalẹ̀ Òṣogbo, àwọn dáàdì tiwa ni wọ́n lọ. ẹnìkan kọ́mẹ́ǹtì lánàá ó ní wọ́n ọ̀sẹ̀ sàkọ́lẹ̀ fẹ́nìkan kan rí, nígbà tó mọ̀ tán ìwọ́wò ni ọ̀sẹ̀ sàkọ́lẹ̀ fẹ́nìkan kan rí, Ìbàdàn ni wọ́n ń sàkọ́lẹ̀ fún. mo nígbà tí Ìbàdàn di empire tán, tẹ́ ẹ dé gbogbo ìpínlẹ̀ Ọ̀ṣun òní níbẹ̀ lábẹ́ Ìbàdàn, tẹ́ ẹ dé ìpínlẹ̀ Èkìtì, tẹ́ ẹ wá pákan Oǹdó náà fi ajẹ́lẹ̀ sí, ìwọ́wò ni òní sàkọ́lẹ̀ fún Ìbàdàn. nígbà gbogbo ìlú Ifẹ̀ gan mú sàkọ́lẹ̀ wá nígbà náà. àbọ̀ ọmọ àwọn tẹ́ ń pè lólógun ni ológun ò ní respect ológun làwọn tó ń bẹ ń Ìbàdàn.
wọn ò ní respect, wọn ò kọ́ kú, wọn ò kọ́ nǹkan kan. Nígbà gbogbo lè Èkìtì bẹ́ẹ̀ ṣe lágídí tó tẹ́ lágbára tó, nǹkan ló wá fa ogun pa fẹ́ gba òmìnira, ìlọ fa ogun Kírìjí táwa fi ọdún mẹ́rìndínlógún jà 16 solid years. Òun náà ni civil war, ogun abẹ́lé tó lágbára jù títí ń bẹ nínú gbogbo ìta ayé. Kò sógun abẹ́lé tó pọ̀ tó bá yẹn rí, pé àwọn ẹ̀yà kan o tẹ́ ń jẹ nǹkan kan náà tẹ́ ń sì bára wọn jà. Kò sí ogun abẹ́lé tó pẹ́ tó 16 years la fi jà, tó pa gbogbo ilẹ̀ Yorùbá pọ̀. Kí ló fà á? Èkìtì, Ìbàdàn máa lọ, a fẹ́ wà lómìnira wa. Ìjẹ̀ṣà tẹ̀lé wọn, àwọn Àkókó tẹ̀lé wọn, àwọn Ifẹ̀ tẹ̀lé wọn. Ìtàn ó yàtọ̀ sí pé ká máa pa àlọ́ àbí ká kàn máa sọ ọ̀rọ̀, torí pé ọ̀rọ̀ tá a bá ń bá àwọn ìjọ wa sọ tá a bá ti mú kíní ìburú gan, kíní tẹ̀ ń wò yóò burú gan. Tẹ́tọ́ bá sì ti wà wájú èèyàn, ẹ máa ń gún èèyàn gbà míì. Ó dàbí ẹni tí wọ́n fún máìkì ni, tó bá ti mú máìkì lọ́wọ́, ẹ bá rí àwọn àfáwà náà ní bá ti fún wọn ní máìkì ní ìsìn, wọ́n bẹ̀rẹ̀ nu, wọ́n wá bẹ̀rẹ̀ sí ni máa jábọ́. Ẹja àjọ ẹja mọ̀ tá à ń ṣe, pàápàá tó bá ti di bí ọ̀rọ̀ ìtàn. Lẹ́ẹ̀kan bí mo ṣe sọ, a fẹ́ ra inverter, ó wà urgent. Mo dúpẹ́ lọ́wọ́ àwọn supporting group Itan Yoruba, àwọn náà ti ń gbé ìgbésẹ̀. Ṣùgbọ́n àwa tá a wà náà, tá a bá fẹ́ dá sí i, àti rí inverter kan abẹ́ 240 kọ́ lọ́wọ́ ní àbí 230 ìrántí price padà pé kásá gbé sí 240,000. 1.5 kV 1.5 kV ní inverter, 1.5 kV ni tó pé Aare yóò máa gbé tí iná máa ń lọ mọ́ wa lójú tí ó kàn dúdú, kò ní sí yẹn ń bẹ̀ mọ́, torí pé generator lè charge solar lè charge, iná ìjọba ó lè charge 1.5 kV yẹn dẹ̀ ní sáìsì I pass my labour. Tó bá ti gbé àwọn náà yóò ti tó ká máa ṣe ètò lọ́wọ́ kí náà kàn kó mọ́ wa lójú. Ẹ bá fẹ́ bá wa dá 08023687432 lẹ́ẹ̀kan sí 08023687432 lẹ́ẹ̀fì bá wa dá sí. Ẹ já máa gbọ́rọ̀ wa lọ. Ìwọ fọ gbogbo àfọ̀ tẹ́ ẹ̀ máa ń wí ọ̀rọ̀ lásán. Ẹ wà ní kẹ́kẹ́ kan ẹ gbé ẹ lè fi ọ̀fọ̀ ẹ fi lè wé Kùránì. Àní. Ṣé rí nígbà tó pé téèyàn ò bá jáde, alẹ́ mi sọ ní àná lápá kẹta, Mufuti Ìwó mú ìyàwó rẹ lọ sí ṣùgbọ́n erédò níwò, kò sóògùn ń bẹ̀, mo ò rí nǹkan kan mọ́lẹ̀ ń bẹ̀. Àníyàwó rẹ mú lọ sókè ẹ̀rì. Téèyàn bá gba Ìbàdàn wọlé tí bá ń lọ sí Ìjẹ̀bú, ẹ ti kàn lù lápá òsì kẹ tó lọ wọnú Ìjẹ̀bú òkè ẹ̀rì. Ibì kan wá ń bẹ́ẹ̀ à ń pè ní ṣùgbọ́n erédò. Mo ti débẹ̀ rí, mo ti ṣe fídíò ẹ̀ rí. Obìnrin ò lè débẹ̀, ọkùnrin nìkan ló lè débẹ̀. Wọ́n ní wọ́n ń pè ní sàárè Bílíkísù alága, àwọn kan pè bẹ́ẹ̀, àwọn kan ní Queen Seba ni, àwọn kan pè bẹ́ẹ̀. Ṣùgbọ́n lọ́dọ̀ tiwa ṣùgbọ́n erédò, odidi ìtàn sì ń bọ̀ láti erédò tó fi lọ dé erédò Ẹ̀pẹ́ tó lọ wọ Agbami. Obìnrin yìí débẹ̀, àwọn obìnrin kan lọ ṣẹ́gi, ọ̀nà ẹ̀yìn wọn wá gbà wọn ọ̀mọ̀ páwọn ti rìn dé ibẹ̀, wọ́n bùkún wọn bẹ̀. Òyìnbó tó ṣiṣẹ́ ìwádìí, òun má já abo lọ, ó mú lọ bẹ̀, ajá ń gbókú sáàrin ìlú ni. Ọ̀dà irọ́ ni àwọn bàbá ìtì ẹ̀ ń parọ́ fún wa ní fún ìyàwó rẹ lọ sí ṣùgbọ́n erédò. Wò kú nínú ẹ̀ wọ́n wọlé, kódà bó lè dá lọ gan. Tó o bá fẹ́ lọ sí ọ̀dọ̀ Àràbà Òkè Ẹ̀rì, ìwọ fúnra rẹ lè dá lọ kọ́ lọ dáwọ̀. Bàbá tó sì jẹ́ alákòóso rẹ̀ lọ́dún tí màá kọ́kọ́ lọ, ṣé 2007 ni àbí 2009 tí mo kọ́kọ́ lọ, mo rí ọpọ́n fa jọ́njọ́ ìṣẹ̀ǹbáyé ń bẹ̀ ńgbà náà. Àmọ́ ńgbà tí màá padà lọ bẹ́ẹ̀ bí ọdún mélòó kan sẹ́yìn, bàbá yìí ti dágbére fáyé ọ̀tọ̀lẹ́ tó wà níbẹ̀. Àní mú ìyàwó rẹ lọ, ẹnu Yorùbá púpọ̀, kájá àti ẹ̀fítọ́ fọ́ọ́lẹ̀. Àwọn ìtàn kan ń bẹ tẹ́ bá fẹ́ fún yẹn láwọn ìtàn kan, wọ́n léèyàn máa jẹ ọ̀gẹ̀dẹ̀ ọ̀mìnì àti àtàrí. Bí bẹ́ẹ̀ kọ́ etí bá ń gbọ́ etí rẹ̀ ó di.
béèyàn bá ṣe rìn mọ́ ni ó ṣe rí nǹkan mọ́ o béèyàn bá ṣe rìn mọ́ ni ó ṣe rí nǹkan mọ́. Yorùbá ní ọ̀rọ̀ rédèrèdè báyìí kúnlé ọ̀rọ̀ rédèrèdè báyìí kúnlé kíní tí ikún máa ń ju ìrù díẹ̀ tí máa ń ju àwọn bàbá wa mọ bí wọ́n ṣe máa ń pa á pọ̀ tí wọ́n máa fi ṣe nǹkan tí wọ́n wàá fi sínú àdó tí wọ́n bá mí báyìí tí ó bá ti mì wọn ò ní tí ó bá ti dúró wọn ò ní jáde níjọ́ náà wọn ò fi lọ wò wá bó lójú ọ̀nà ó ṣe rí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan sáyẹ́ǹsì báyìí làwọn bàbá wa ní Ọlọ́run fi sára kún bó làwọn bàbá wa ṣe mọ̀ pé ìwúlò rẹ̀ táwọn ó fi lò ní. Àbí tá a bá sì jókòó lé nìsín pé a fẹ́ travel hold up wà ń bí báyìí ojú ọ̀nà ọ̀dà ń bí báyìí gbà yín gbọ́ torí pé òyìnbó ló bá wa mú wá. Ìgbẹ́ ká wá bí fálérè pé sọ́nà ibi tá à ń lọ yìí dá àbí ọ̀dà àwọn bàbá wa máa ń béèrè lọ́wọ́ fátẹ́ bá fẹ́ lọ àjò. Gbogbo ilé làwọn òyìnbó ṣe rí tí wọ́n dìfẹ́lọ́pù ẹ̀ mọ́ nǹkan tiwọn. Ọ̀tọ̀ ni pé ká máa ṣe wáàsí ká máa pìsẹ́ǹtì pé tiwa ti dá ọ̀tọ̀ wá ní ká máa wá máa kọ̀ndẹ́mù nǹkan táwọn ilé náà bá wá dé ẹwà níta lọ́lọ́run bú ànábì ń bú Allah ń bú ogbà àwọn àáfàá ẹjọ́ wo làwa dẹ́kun àti máa dá sí tí ọkàn wá ìjọ làwa dẹ́kun ṣe wáàsí nù ìjọ Sheikh Akeugba Gold ti ń ṣe wáàsí nígbà tí ò ti bú Christianity tí ò ti bú àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ kò ní wáàsí tiẹ̀ ṣe gbogbo wáàsí bàbá náà níjọ́ tí a bá ní pé àwọn náwó àlàáfíà bàbá ẹ má jẹ́ wọ́n mú yín bínú ẹ mọ̀ náwó àlàáfíà ní bọ́mọ Ọ̀yọ́ lẹ́yìn ẹ mọ̀ àwọn eléyìí náà ni wọ́n máa gbé wa kọlura wa tí wọ́n bá ń bú wa àwọn ó sì máa pè wọ́n nígbà tí Sheikh Akeugba Gold rí ta lọ́lọ́run tí wọ́n jọ ya fọ́tò ìyẹn wọn wá ń gbé kí sẹ́mi lànàbì tó bú ẹ̀bẹ́ mi lọ sẹ́mi ni màá bìjọ Ọlọ́run ò lè dájà ara rẹ̀ gbé mi màá bìjọ Ọlọ́run àwọn àbúrò Ọlọ́run ó bìjọ Ọlọ́run. Ẹnu tí a lè ṣe ìjọba lè dá sí ọwọ́ ìjọba lágbára wà ẹni yìí ń bẹ ẹnu àtẹ́lu ànábì wa ń bẹ ẹnu àtẹ́lu ẹ̀sìn wa ìjọba ni ó dá sí máa bá sípò náà ẹbẹ àwọn náà ìbẹ́nìkan ló lóun lọ yàgbẹ́ Ṣọ̀ṣun Òṣogbo ibo lọ̀rọ̀ ti ń bẹ̀rẹ̀ irú ibi tọ́rọ̀ ti ń bẹ̀rẹ̀ ni ká má lè dúró déédéé sẹ́jọ́ àmọ́ sí tẹni ká má mọ̀ dá adájọ́ dọ́gba lọ́lọ́run ìsìlámù ànábì Ọlọ́run èyí tẹ́ wá jẹ́yìn àfa náà àrólé ni ìsìlámù fi àyè lẹ̀ fún oníkálukú kò sí gbogbo ibi tí ìsìlámù bá ti jẹ́ ọlámbẹ̀ ṣé ńgbà tí wọ́n ti ń pè lọ́rin nílùú àlùkùránì lọ́rin ìlú àlùkùránì ṣé kò sẹ́lẹ́sìn ìbílẹ̀ ń bẹ̀ àwọn ọmọ Àfọ̀njá ò fi Yemọja wọn ṣeré àtàwọn míì bẹ́ẹ̀ náà ìgbóhùn tó gbégún mọ́ láwọn ọlọ́jẹ̀ àwọn kásìn bẹ́ẹ̀ tó fẹ́ wọnú ìlú Ìlọrin wọ́n ń gbégún bẹ́ẹ̀ ni kò sì lágbára àti lọ sọ fún wọn bẹ́ẹ̀ lórílẹ̀ Ìlọrin náà ni ṣùgbọ́n pẹ̀lú wáàsí sùúrù ni àwọn bàbá yẹn fi ń bá wọn ṣe wáàsí tí wọ́n kó gbogbo tí wọ́n ṣe é lẹ̀ tẹ́lẹ̀ gba ìsìláàmù tẹ́ bá ráwọn àfáà ńláńlá nílọrin wọ́n lọ káàkiri ilẹ̀ Yorùbá tó gbé pẹ̀lú sùúrù ni wọn ò pẹ́ nìkan wọn ò halẹ̀ mẹ́nìkan gbé pẹ̀lú sùúrù wọn fi gba ìsìláàmù ẹ mọ̀ bú àwọn bàbá àná wọn tẹ̀lé Ìbàdàn nígbà táwọn olóòṣà àwọn wọn pọ̀ jù kí wèrè kan wá jáde kan wá lọ gbá lórí òun kó wá bẹ̀rẹ̀ sí ni máa bú wọn ìdáwó fi hé orí rẹ̀ bọ́lẹ̀ héw àwọn bàbá wa mọ àwọn tí wọ́n fi ń bá wọn sọ̀rọ̀ tí wọ́n fi ń gbà gbogbo táwọn bàbá yìí ti wá ṣe tó dáa àwa là ń pa á lónìí ìjà máa gbọ́ mùkádàmù wa. ọkàn bàbá ní ìkan bẹ o pé Àrẹ̀mọ Olódùmarè ni o ní ikú bá fẹ́ pa àwọn ìfẹ́pẹ̀ ní Àrẹ̀mọ Olódùmarè gbogbo àgbò nǹkan tó máa ń pè lọ́ba lọ bá èṣù láàlú lọ́ba ní èṣù ọ̀rọ̀ àyẹ̀kọ́ ikú bá fẹ́ pa ọkùnrin ìjábàjẹ́ lèṣù bá ní kó mú nǹkan kan wá ó ti yé mi o àwọn adìẹ ìrànà lọ́ba pa adìẹ ìrànà so oúnjẹ ọjẹ ń bẹ wọ́n fi òkú lẹ̀ láti kú lẹ́tọ́ wá bá ó ti yé mi o ó ní èṣù sọ fún pé jẹ́nsẹ́ ọ̀làlejò lọ́wọ́ fún ládìẹ Àrẹ̀mọ Olódùmarè ìtẹ́pẹ̀ lárẹ̀mọ Olódùmarè ni o ọlọ́run lárẹ̀mọ o
bàtàbàtà tí wọ́n sọ náà nù o ní lọ́ba jẹ ní ikú bá jẹ nù adìẹ rẹ̀ adìẹ yẹn ṣèrè ìyẹn ti fi ra gbogbo ara ó ti sì tutù kíkú ọmọ bá pa wọn ikú ọmọ wọn àti ikú jẹ adìẹ tán ikú bá dìde bọ́ ti yá o wọn ní bọ́ ìṣúlá àlù ní pé bọ́lọ̀ lọ ó lòun lọ rè pa lágbájá ó lò lè pa torí pé ó ti jẹ adìẹ rẹ̀ lóko wá ní lóòótọ́ nǹkan ńlá nìwọ̀n èṣù yìí o wọ́n ní náà ní kú bá padà ọba ní òun lọ òun ọ̀pá mọ́ Allahu akibaru ikú èṣù kan náà wọ́n pa ó ní pàtó náà ń dá fún ni gẹ́gẹ́ bí ẹ̀kọ́ táwà nínú ẹ̀sìn wa ọ̀rọ̀ mi dàda máa wí òdà ògùnlá ká ayé dà. ẹ̀yin náà sọ̀tàn ẹ̀yin àfáà náà lẹ sọ̀tàn Ànábì Mùsá fún wa òun àti kú bí ìtàn ní bá àlọ́ ní bẹ́ẹ̀ ṣe sọ fún wa náà nu òun àti kú ẹ sọ̀tàn fún wa ẹ sọ̀tàn Ànábì Mùsá ìdí tẹ́nìkan kò fi mọjú orí rẹ̀ nígbà kú fẹ́ dé ẹ lọ bá kú jà pé láéláé ò lè pa mí ẹ lọ lágbára gan níbi tẹ́ ìròyìn ẹ̀ dé kò sẹ́ tó bá yín jà àbáyé jà àsọdọ́lé kò sí ìrìyàn lémi ṣé tí bá fi wà lè jẹ́ náà ilé mi lọ́nà mi gbogbo yóò kọ̀ náà mi ẹ sọ̀tàn Ànábì Idris fún wa wàrà fanáwó mọ̀kánà àlíyà ẹ sọ̀tàn fún wa gbogbo ohun tí ẹ kú ikú ọ̀lágbára lórí tiẹ̀ náà agbé lọ sánmọ̀ ni èyí náà lè sọ ẹ̀já Pakista ní irọ́ ńláńlá káfíwówó ìyẹn ti dé Nàìjíríà lọ́jọ́ tó ti pẹ́ mọ́mọ́ kómi níyè jẹ́ ìforin ṣe tèmi ìtàn bàbá ọlọ́dẹ pẹ̀lú ejò nínú igbó táyé bá ń sọ ti yín àwọn náà ń sọ ti wọn má tọwọ́ bọ ti wọn ẹ má tọwọ́ bọ ti wọn kò sí orílẹ̀ kan tí ò ní ìtàn àti àlọ́ àtàgbélẹ̀rọ kò sórílẹ̀ tí ò ní àwọn nǹkan tó sì fara pẹ́ àti máa ṣẹlẹ̀ ti pẹ́ tó ṣe pé àṣẹ́kùbọ̀ ọ̀tàn ni wọ́n wàá gbọ́. ọ̀ràn mi yàn gan àbí Oòduà gan bàbá wa tó ṣe àlẹ́ ọ̀dà láti kú òní pa ikú wa padà ẹ máa parọ́ fún ẹ máa pọ̀ fún ẹ máa mú àtàmà ṣé èyí wàá jẹ́ bí àyà tẹ́ẹ̀ka fáàsì kan tẹ́ẹ̀ka àwọn kòtòkòtò tẹ́ẹ̀ máa ń papọ̀ yìí ẹ̀yin yẹn wa presently kò sẹ́sì tí ò lẹ́dúkéṣàn ẹ̀sẹ̀ àwọn ẹ̀sìn tó advance méjì náà ni christianity ó lẹ́dúkéṣàn rẹ̀ tẹ́lẹ̀ lọ sùkúù wọn ẹni western education mùsùlùmí ó lẹ́dúkéṣàn tiẹ̀ wọn náà ní Arabic Islamic education we have our own language a ní bá a ṣe ń kọ́ nǹkan bá a ṣe ń ka nǹkan lára mùsùlùmí ẹ wá wò ẹ̀yin oníṣẹ̀ṣe kí lẹ́ education tẹ̀yìn sùkúù fada. ẹsẹ̀ ẹgbọ́n kan sùkúù fada. kí lẹ́ nílẹ̀ wọ́n ní ẹ̀yin náà sọ pé àánú sì dá sùkúù lẹ̀ lẹ́yìn wa. wọ́n sọ pé àwọn ọ̀dà sùkúù lẹ̀ wọ́n ní ní wọ́n sọ pé àwọn ọ̀dà lẹ̀ wọ́n ní ànímà yìí ìwúyè sí ìṣòkò ìwúlú tó gbajúmọ̀ nìwò táwọn ọ̀jọ̀gbọ́n ńláńlá láti ṣebí kan mò ń sọ Professor Basiru Aremu táwọn ọ̀jọ̀gbọ́n tá a bá ń sọ àwọn igi ìwé Nàìjíríà lónìí lágbàáyé lónìí Professor Basiru ọmọ ìwó ni ìlú àwọn ọ̀mọ̀wé ni tó ṣe wípé lọ́rẹ́t ń bẹ lọ́wọ́ rẹ̀ òun àti Wọlé Ṣóyínká nìkan wọ́n ní nílẹ̀ Yorùbá òun àti Professor Wọlé Ṣóyínká nìkan wọ́n ní Professor Basiru Aremu wọ́n ní àwọn ẹ̀sìn méjì náà ní gbajúmọ̀ láyé tó bá dé India àwọn abúlé kan bẹ tí wọn ò tiẹ̀ rẹ tí ń jẹ́ mùsùlùmí rí lọ Japan lọ China láwọn ìlú kan àwọn ìlú kan bẹ ṣe bí tí ò tiẹ̀ jìnnà nílẹ̀ Ìgbò àwọn ọmọ ìyá wa kan lọ wọ́n fẹ́ lọ yọjú ilé ìyàwó wọ́n wá tásìkò òrùn wọ́n bá kó kinní jáde wọ́n mọ̀ kí gbogbo abúlé ni wọ́n jáde wá wò wọ́n mú rírí tí kì bá ṣe pé ńgbà tó dáyé social media ní ìṣètò kálukú ń browse tí kinní lè máa gbé wá fẹ́ nìkọ̀ọ̀kan ẹlòmíì ń bẹ títí kí social media ó tó dé tí ò kúrò níbi tí wọ́n ti bí kò rí ẹni tó ń kírun rí tó sì ń ṣe ẹ̀sìn ó sì lè jẹ́ Christianity ó lè jẹ́ lẹ́sìn ìbílẹ̀ àwọn India àwọn Hindu wọn nílé ẹ̀kọ́ àwọn lágbáwá gan tó ń fún wọn láàyè ẹ lọ sí Dubai ẹ lọ sí gbogbo ilẹ̀ lágbáwá Saudi náà ti ń mú kọ́rọ̀ wọ́n ti ń fi àyè lẹ̀ fáwọn míì
tẹ́ bá wo pásítọ̀tì tẹ́ ń fáwọn alálàájì tourism ni àwa la mọ̀ pa fẹ́ lọ jọ́sìn wọ́n gbé sọ́bẹ̀ tourism ni wọ́n fi rí ọwọ́ mú ìlà aṣọ fẹ́yìn ẹlẹ́sìn ìbílẹ̀ náà ọgbó gbàlámọ̀ sọdún Ọ̀ṣun Òṣogbo àárín tẹ̀ ń fowó náà ṣe gbogbo bẹ̀yẹn tó yẹ kí má bò ó ti lọ kí gbogbo ó ti lọ àkàndín náà ni àrùgbá náà ni àmọ̀jú yóò lọ èrò ọdẹ pọ̀ development gbogbo tí ń bẹ́ẹ̀ tí ì bá ṣe òyìnbó tó wá ṣe gbogbo nǹkan ẹ̀ṣọ́ tó ṣe sí ìgbà máa ń yí nǹkan ẹ wo Kàábà ń gba Kàábà dé ẹ lọ wo àwọn fọ́tò Kàábà níjọ́ kò sẹ́ni tí ó lọ tàwáàfù ní Kàábà tí ò ní gbégbò tó ráwọn òkúta pọ̀ ń bẹ gbogbo ẹ̀ èrò ọdẹ pọ̀ wọ́n mọ̀ tira wọn nísìnyí báyìí lè má bu ẹ̀ wọ́n ń dán ni wọ́n tún kọ́ wọ́n ṣe gbogbo ẹ̀ tó ṣe pé ìwọ gan mọ̀ pé wà ń bì kan atẹ́gùn àlàáfíà ọ̀fẹ́ sí orúkú òní kú sí ọ nímú bí Kàábà náà ṣe ń bọ̀ wọ́n dìfẹ̀lọ́pù ẹ̀ ni kò sí tó burú bí lẹ́yìn náà bá dìfẹ̀lọ́pù tí àbẹ́mi níwà máa bá yín dìfẹ̀lọ́pù ẹ̀ èyí lẹ́sẹ̀ iná ló fà tó pé development ti ń lọ láyé náà lọ bá Ifá tá a fi nílé ẹ̀kọ́ Ifá ní Ọ̀yọ́ tá a tó fi ní báwọn ará Èkìtì tó báwọn gangan wọn ní fáwọn wọn ò mójútó wọ́n sì mọ pírí Ifá nínú Èkìtì nígbà tá ẹ̀ mójútó ìtawà ṣe àwọn ọmọ kan ń bẹ tó pé wọn ò kọjá inú ilé tẹ̀sẹ̀ gbókọ wọn ọmọ kékeré ni tó bá dà báyìí bẹ́ẹ̀ náà ni yóò sì rí ìlàwọ̀ abádébi tá a bá dé yunifásitì ní orílẹ̀-èdè Amẹ́ríkà ṣùgbọ́n tó jẹ́ ló kọ́ ọmọ sọ̀rọ̀ yóò wá máa yà yín lẹ́nu wípé ààrẹ Laji Abbas mùsùlùmí náà ló sì ń pera rẹ̀ àáfàá ní sọ̀rọ̀ yìí tí sì wá ń já bẹ́ẹ̀ ni mùsùlùmí ni mí ọlọ́run ò fábòsí ọlọ́run ò fẹ́ àbòsí mùsùlùmí ni mí torí wípé ní gbogbo wa là ń rí ní àwọn àsìkò àwẹ̀ ní France ní láwọn Germany ni wọ́n ń ṣílẹ̀kùn mọ́sálásí ilẹ̀ ilẹ̀kùn chọ́ọ̀chì ilẹ̀ káwọn mùsùlùmí wá máa kí ásámù wọn níbẹ̀ wọ́n ń ṣílẹ̀kùn chọ́ọ̀chì ilẹ̀ ìlọ́fà tí pásọ Adébóyè sọ pé kí ló burú ń bẹ̀ kí mùsùlùmí kí wọ́n wá ṣẹ̀sìn nínú church kí christian náà wá ṣẹ̀sìn nínú mosque torí pé àwọn ti lajú wọ́n rí tí ń ṣẹlẹ̀ láwọn ìlú òyìnbó wọ́n rí pé èèyàn sọ pé kẹ́nu kálukú ọmọ ṣe tiẹ̀ wọ́n rí pé èèyàn sọ pé kálukú ọmọ ṣe tiẹ̀ ọ̀dà ẹ rí pé mo sì ń sọ kí pásọ Adébóyè kí wọ́n wá pè mí nísìn mùsùlùmí lèmi bóyá mo tiẹ̀ lọ bí ètò ní àbá pàdé mi kan ní ọlọ́wọ́ fún mi láǹfààní mo wá rí wọn èmi náà mo sọ fún wọn ní bàbá mo tẹ̀ tí ń wáyé ti pé bóyá èmi náà mo sọ ni bàbá wọn sọ pé àárẹ òpin tàn ọmọ wọn ń gbìyànjú kí ni ká ṣe fún ọ mọ́tò ni o so nígbà ó ti wá tí pásítọ̀ Adébóyè bá ti wá gbé jíìpù ńlá fún mi o àbí jíìpù kékeré ni o àbí mọ́tò mikra ni o so mo ti wá torí ẹ̀ di rìdíìmù mo ti di kírísítẹ́nì mùsùlùmí kankan ò ṣe kírísítẹ́nì láǹfààní rí kírísítẹ́nì kankan ò ṣe mùsùlùmí láǹfààní rí ẹlẹ́sìn ìbílẹ̀ ò ṣe mùsùlùmí àbí kírísítẹ́nì láǹfààní rí ọwọ́ àlàáfíà yẹn ni ẹ̀rí nígbà tí wọ́n sọ̀rọ̀ àwọn kan jáde wọ́n ní kò lè possible wọ́n dẹ̀ mú àlàyé wá nítorí pé ó lè rọrùn fún mùsùlùmí ṣùgbọ́n christian àìwọ bàtà wọ mọ́sálásí ẹlẹ́ẹ̀kejì àìtò àga bẹ̀ orí àga làwọn christian ó fẹ́ fi ṣe nǹkan báwọn míì ṣe ń gbénu tó bá ṣe wípé ọ̀nà àlàáfíà ni àwọn ń ṣẹ̀rí àmì ó tó wá jáde wípé ṣèbí wọ́n fẹ́ wá ṣe ni kálàáfíà ọ̀balẹ̀ wà tẹ́ bá sì ti lọ́tọ̀ ìbí káfomi fọlẹ̀ mọ́sálásí wa ni à ń kírun lọ́wọ́ ẹnìkan ń bọ̀ wọn mọ̀ nǹkan kan wọ́n ń tẹ̀lé bọ̀ bàṣàbàṣà pẹ̀lú bàtà lẹ́sẹ̀ nítorí ẹ̀pa àwa láwàdà àìwọ bàtà wọ bí ilé ìjọsìn tiwa ni wà bẹ́ẹ̀ nítorí ẹ̀ pé níwà pé ó sì lè wọ bàtà wọ kíní kan àwọn amúra kankan ẹ wo orú tó ṣẹlẹ̀ nígbà àwọn eléégún kan ṣé ìlóbu ni àbí tó ṣẹlẹ̀ nígbà yẹn ìwọ ló ń ya fídíò tó dẹ̀ ń pariwo mọ́sálásí ni bí o ẹ má dé bí o kíní àlùwàlá nì tọ́rọ̀ bá di ọ̀rọ̀ òfin náà wọ́n ó wò kí làbọ̀ mọ́ ya fídíò wọn ìwọ kọ́ ló sọ fún wọn
pé kìíní ìbí ń bára tí wọ́n lọ títì ni gbogbo nǹkan bá la gbọ́dọ̀ jọ kíyèsí òfin ọ̀sán pé kí wọ́n má kọjá nígbà òdi wípé òun fídíò wọn àwọn èèyàn sọ pé ó ṣe lè máa ya fídíò wa ó di wàhálà àbí ó di wàhálà láàrin wọn. Mo dẹ̀ ti wo kínní ṣégbà Easter kọ́ ni tí àwọn àbí gba Christmas ni ọ̀rọ̀ ìmọ̀ tó bọ́ sọ́jọ́ Sunday bóyá Palm Sunday ni táwọn mùsùlùmí ń bọ̀ táwọn Christian ń bọ̀ àwọn Christian ti ń kọrin bọ̀ ó ṣe ó Jésù bẹ́ẹ̀ ti pàdé àwọn mùsùlùmí báyìí wọ́n gbé ni a ó mọ fàṣálátù ránṣẹ́ o a ó mọ fàṣálá ìta àfẹ́nu ọmọdébìnrin tó lo ìjáàbù wá kọrin ó kí Àgbàlá Gabriel gbogbo mùsùlùmí bá tún ya wèrè lórí social media kí ni mo ń dààmú yín ìtọ́yẹ̀kẹ́ ẹ̀ràn ìrọ̀lẹ́sẹ̀ ń pa gbogbo èyí tẹ́ wàá lo òyìnbó ẹni bẹ́ẹ̀ ṣe ń bára yín ṣe ìrọ̀lẹ́ ń pa làwa sọ pé àtẹlẹ́sìn ìbílẹ̀ ilẹ̀ Yorùbá àti mùsùlùmí àti Christian ìkan náà ni wá ìkan náà ni wá ẹ̀sìn lè mọ́ pa wá pọ̀ ìjẹ́ ẹ̀yà pa wá pọ̀ ìlú pa wá pọ̀ ìran pa wá pọ̀ ṣùgbọ́n tó bá di bí ẹ̀sìn ẹjọ́ ní fọwọ́ bọ̀fá ẹjẹ́ lọ́sùn ó ṣọ̀ṣun ẹjẹ́ kírísítẹ́nì ó ṣe tiẹ̀ ẹ̀fà wa mùsùlùmí náà lọ́rùn lẹ́ka ṣe tiwa làkúndínì kún wálé yẹn ìní bọ́ ṣẹ̀sìn rẹ̀ èyí sì ní dandan wá bá mi ṣẹ̀sìn mi ìlà láàfin ò fi wà láfi ń pe gómìnà wa ní ìpínlẹ̀ Ọ̀ṣun ẹ dìde sí ọ̀rọ̀ yìí ẹ dìde sọ̀rọ̀ yìí. bẹ́ẹ̀ náà ti máa fa ní rẹ̀ àwa la kọ́kọ́ dá lè kí ó lẹ̀ kó tó di pé ìbòdè kan adá sùkúù lẹ̀ ilé kí wọ́n á exist dì sí ilé ìwé ti Christian náà sí kí ni wọ́n exist dì sí Muslim ò rí jẹ́ ti àwọn abala tó pọ̀ nínú education Christian torí pé ìpìlẹ̀ rẹ̀ ọ̀dọ̀ wa náà ni ní ọjà rí jẹ́ tẹ̀ àwa la ní tó sì níta rẹ̀ gbọ́ kó lọ gọ́gù kọ́ lọ gọ́gù ẹ̀ wọ́n wá Islamic source o gọ́gù náà ni wá free source àwa la ní science àwa ni mathematics àwa ni gbogbo nǹkan yìí àwa ni tó yẹ ní òjò káàdì jẹ́ tẹ̀ kí lẹ fi ṣe lónìí tó a ní education method tí àwọn Christian náà ní ewé ní tẹ̀yìn ẹlẹ́bọ̀ sùkúù fada alẹ́ níwè ẹni ọ̀dọ̀ níwè ifá níwè iṣẹ́ gbogbo ẹ̀ ní tẹ̀lébà. ẹ̀gbọ́n kan skul fa ń bẹ ló ti ń bẹ ti pẹ́ ọdún mẹ́rìndínlógún là ń lò látọjọ́ tára ẹ ti báyé iná ẹ̀ la wá dìfẹ́lọ́pù débi tá a bá dé lónìí ọ̀pọ̀lọpọ̀ kan wọ́n ti unlock nípa ifá àwọn míì bẹ tí wọ́n sì ti unlock ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ yín torí pé talẹ̀ yín wà ní tó pamọ́ ẹ̀ rí lẹ́jọ́ ló ti bẹ̀rẹ̀ ilé ẹ̀kọ́ ní fa láti sọ fún abẹ́ ṣe ń tẹ odù ẹni tí ọmọ kọ tí ọmọ kà yóò mọ odù tí wọ́n kọ yóò sì lè kà odù mẹ́rìndínlógún kámẹ́tì ẹ̀sọ́ tọ́pọ̀ mẹ́rìndínlógún gan lásán méjì lèmi dámọ̀ ń bẹ̀ tí mo mọ̀ pé tí wọ́n bá jí mi lójú òrùn mo méjì ó gbé mo sì mọ̀ yẹ kú gbogbo àwọn yòókù èèmọ̀ sì wọ́n gbé fúnra wọn ni torí pé mi ò lọ ilé ẹ̀kọ́ rẹ̀ èèmọ̀ sì wọ́n gbé fúnra wọn ni ìjọ kẹnìkan pòsì gbogbo odù ojú ẹsẹ̀ làwọn kan ti ń sọ pé rárá kíní kan ti ń bẹ́ẹ̀ ọ̀tọ̀ ni ó sì mo ní kẹ́ẹ̀ bá lè mọ́bí táwọn èèyàn mọ̀ dé èmi náà wá lọ wo èyí tí ń bẹ nínú ìwé bàbá wa Professor Wande Abímbọ́lá mo wá rí i pé lóòótọ́ ni ẹni yẹn sì lóòótọ́ kẹ́ẹ̀ bá lè mọ̀ torí pé kí ni àwọn mọ̀ èmi ò kú mọ̀ kúrúùtù lèmi níbi ifá téèyàn ọba kọ̀ǹdẹ́mù yóò ṣèwádìí ẹ̀ dáadáa ni Ànábì Musa ńlọta kan gbọ́njọ́ kan ló ń bọ́ lọ ná mọ̀ ìwọ wàá rìnrìn àjò ẹkúnú ọkọ̀ wa àtọmọṣẹ́ rẹ̀ jọ lọ wọ́n lọ àmì tí wọ́n sì fún wọn ní pé ẹja tí wọ́n ti yan tí wọ́n ń jẹ níbi tó bá ti sọjí padà ẹja tó ti dùn tó bá sọjí padà wọ́n lọ Ànábì Musa ti sùn wọ́n ti rìn lórí omi nígbà ya tó jí mẹ́ja wá ẹja ti bóódò ti bá tiẹ̀ lọ lágbàmí kò sílé lọ́tọ̀ kò sílé lọ́sì agbami ni kó tó di wípé Èkó bẹ̀rẹ̀ sí ní fẹ̀ téèyàn bá wà lórí Third Bridge níjọ́ ẹ béèrè lọ́wọ́ àwọn èèyàn kí béèyàn bá rí nǹkan kan níjọ́ tá a bá wà lórí Third Bridge ò ní rílé lọ́tọ̀ ò rí rílé lọ́sì Long Bridge náà kó tó di pé nǹkan bẹ̀rẹ̀ sí ní fẹ̀ tó bá ti dá nìkan lórí Long Bridge ìtọ́wà kó tó wọ Bẹ́gàm tó bá ti kúrò ní Mòwe
o ò ní rí nǹkan kan igbó lórí nítorí nítorí fi pè ní long bridge náà nípò náà ló gùn jù ní Nàìjíríà. ìrànlọ́wọ́ àmọ́ òkùtọ́ ọmọ wò lọ kó tó wá lọ kà àwọn kárò onímọ̀ọ́lù. ìmọ̀ èèyàn nímọ̀ èèyàn sì ń ṣèwádìí lórí tí ọba fẹ́ sọ kìí kàn sí pé káwa máa sọ̀rọ̀ pé sẹ́nìkan ṣe fa ilé ẹ̀kọ́ fa ń bẹ ṣé kinní kan ń bẹ kí ni ogún táwọn ẹlẹ́sìn ìbílẹ̀ ogún tẹ́ fílẹ̀ náà ní wọlé mi ogún táwọn bàbá wa fílẹ̀ ní wọlé mi iná ni Yorùbá tó ń sọ tó dúró dáadáa lẹ́nu rẹ̀ tó jẹ́ ìwà èdè tá a sì máa gbọ́ tó ṣe pé ọ̀rọ̀ kan tẹ́nìkan bá sọ fún 40 ìṣẹ́jú á bá fi wákàtí 10 á bá fi fọ́ lẹ́yọ kọ̀ọ̀kan tí ò sì ní rújú. tọ́tọ́ ń fa tí gbogbo yín lẹ̀ ń tẹ́lẹ̀ fa wọ́n ká dúró lọ́rọ̀ tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ẹni tí ó sọ ya ẹni tí ó sọ ògùn lákàyé ẹni tí ó bọ omi ẹni tí ó bọ gi ẹni tí ó bọ iná ẹni tí ó ṣe gbá ọ̀tọ̀ọ̀tọ̀ ní lórí iṣẹ́ ọwọ́ ẹ̀dá ni tọ́lọ́wọ̀n lọ́wọ́ sí. nípa bẹ́ẹ̀ tẹ́ ẹ bá rí tí mùsùlùmí bá ń bá yín sọ̀rọ̀ ó ń pè sákìyèsí ni bí kírísítà bá fẹ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ tí ó sọ kò sí ń tẹ́ pẹ̀lú gbóngbò yín lọ kílódé ike ìkúlẹ̀ ṣe ọlọ́run ẹlẹ́dàá báwo lẹ ṣe á fẹ́ máa fi àwọn kan lẹ́fẹ́ máa fi rólé rẹ̀ lọ́wọ́ pé nítorí pé ọlọ́run ní máa ṣe ẹ wà gbé sọ́dọ̀ ń tọ́lọ́ ń dá ẹ̀yin lẹ́yìn gbọ́dọ̀ ń gbọ́ nígbà yẹn gbọ́dọ̀ ń bẹ̀rẹ̀ sí pé. àwọn Christian tó ń sọpọ́ọ̀tì náà kí wọ́n tó pọ̀ lọ́n o ṣe o thank you Jesus thank you Jesus àfà ó yẹ sọ pẹ̀lú náà nígbà tí wọ́n pa àwọn Christian ó kò bọ̀ àwọn Christian thank you Jesus ọ̀dà sẹ́ àfẹ́lẹ́ gbórí rí Jésù ní màá sìn Jésù ní màá sìn ọ̀pọ̀ èèyàn ló ń bi mí pé ta lọ lọ́rùn mi Jésù dá mi lọ́lá ó nìkan ṣoṣo lèmi máa sìn ìyó ń kọ́ o orí ó ṣé o Jésù a ò máa yìn ọ́ ẹlẹ́gbọ́rí Jésù mi ṣeun 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 Jésù mi ṣeun 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 ẹlẹ́gbọ́n rí so kí ni ìyàtọ̀ tó ní Ifá náà bá ní Ifá òun ṣe o Ifá mi mo dúpẹ́ o Fágbèmí o Fáyẹmí o àfà ẹlẹ́gbọ́rí ìwà àmọ́gbàtẹ́ fẹ́ á di ẹ̀yà àti Kírísítẹ̀ fẹ́ wá di kankan náà tí rìkìsí bá sàní fẹ́ payé pọ̀ lẹ́ẹ̀ní Yorùbá èmi sì mọ́gbọ́n gbogbo yín ẹ máa gbé bọ̀ wá. kí ṣe ìgbà tó lọ́wọ́ gbọ́ ọlọ́run gbọ́ ó sì pín sí mẹ́ta ó pín ọlọ́run rẹ̀ sí mẹ́ta ọlọ́run bàbá ọlọ́run ọmọ ọlọ́run ẹ̀mí mímọ́ àmọ́ wọ́n mọ̀ pé ọlọ́run ẹyọ kan ni wọ́n mọ̀ pé ọlọ́run wọ́n mọ̀ wọ́n kàn ń torí pé fẹ́ẹ́ rìn tí ó sùn ọlọ́run bàbá ọlọ́run ẹ̀mí mọ́ ìyẹn ni pé mọ̀láìkà tọ́lọ́run rán sí Mariam fi lóyún bẹ́ẹ̀ wọ́n mọ̀ pé ọlọ́run gangan wà bẹ́ẹ̀ àwọn nǹkan tí wọ́n fi ròyìn rẹ̀ ní ẹ̀ fi sọnù náà fi ṣe mistake àbẹ́yìn mistake yìí ọjọ́ tí ẹ fi ọlọ́run lẹ̀ ẹ ń parọ́ tó gbà mọ̀ pé Yorùbá gàgàgàgàgàgà àwọn àtàjẹ́ Yorùbá yìí ìpìlẹ̀ wa ni pé àìgẹ́sì ìjì ọlọ́run wà àìgẹ́sì ẹ̀yin ẹlẹ́bọn mú ti yín wá ẹ wá fẹ́ fi convince ọmọ Yorùbá wípé bá a ṣe sin ọlọ́run Elédùmarè rè ẹ mú ìlànà yín wá Islam sì ṣáájú yín ó lè jẹ́ pé ẹ̀lẹ́ ọkọ̀ hàn nílẹ̀ Yorùbá ni Islam ti wà kẹ́ ẹ tó wọ ọgọ́rùn-ún ẹ̀yọ́ ṣẹ̀ṣẹ̀ ilẹ̀ Yorùbá o Islam ti wọ ọgọ́rùn-ún ọdún méje dábàbí ti ṣẹ̀ṣẹ̀ Islam. ẹ máa gbá láìmọ̀ kan tí Ifá tí gbogbo ìwádìí ń sọ ọdún tí Ifá ti wà tí ń ṣe jẹ́ pé ẹgbẹ̀rún ọdún tó ti lọ tí Ifá ti wà táwọn ẹ̀sìn ìbílẹ̀ ti wà nílẹ̀ Yorùbá ṣùgbọ́n gbà téèyàn ọ̀bá mọ̀ ẹ bá dé Dubai mọ́sálásí wọn dúró chọ́ọ̀chì dúró àwọn Buddha wọn nílé ìjọsìn wọn àbí ṣé mùsùlùmí ni wọ́n ṣe Christian ni wọ́n. màálù táwa máa ń dá mọ́lẹ̀ tá a máa ń pa tá a máa fi ṣènáwó àwọn òpin ìbáyàn jẹ́ láwọn ẹlẹ́sìn bẹ́ẹ̀ ti ń bẹ láyé iná
ṣùgbọ́n àwọn ọmọ Yorùbá tá a bá ń gbọ́ tírú àwọn báyìí bá ń jáde wọn ò ní mọ̀ nípa tí wọ́n ń sọ. Ọ̀tọ̀ ní kéèyàn ó láìdíà béèyàn ọba jẹ́ àáfàá bàbá Sheikh Adam wọ́n lẹ́yìn àáfàá ẹ̀yìn ìmáàmù ẹ lọ kéwú tààràtààrà béèyàn ọba jẹ́ bíṣọ̀bù yóò lọ kẹ́kọ̀ọ́ rẹ̀ ni yóò sì níbi tó bá dé wọ́n èyí kàn sáìdé bí èèyàn jẹ́ bíṣọ̀bù ibí yìí ni ogun ilé bàbá wa ni bàbá mi ni ìmáàmù àná láì kéwú láì nímọ̀ yóò jẹ́ ìmáàmù kò kéwú kò nímọ̀ ṣùgbọ́n torí gbogbo ilé bàbá wọn ni. Bẹ́ẹ̀ náà wá ní téèyàn ọba sọ èèyàn ń wá mọ̀ rẹ̀ èèyàn ń kẹ́kọ̀ọ́ rẹ̀. Téèyàn bá ti kẹ́kọ̀ọ́ rẹ̀ èèyàn máa pa àlọ́ yóò lòun pa ìtàn àlọ́ lèèyàn máa pa tí ó lòun pa ìtàn téèyàn bá ti kẹ́kọ̀ọ́ lórí tí bá ń sọ. Ni mo fi máa ń dúpẹ́ lọ́wọ́ àwọn tó jẹ́ ọ̀jọ̀gbọ́n káàkiri tìbútòrò àgbáyé tó ṣe pé àwọn ni wọn ò jẹ́ kí wọ́n ráre wọn ò jẹ́ kí iṣẹ́ wọ́n ráre. Torí wípé ilẹ̀ Yorùbá ju bẹ́ẹ̀ ṣe rù lọ. Bí mo ti sọ nígbà bẹ̀rẹ̀ ní apá kìíní à ń pe gómìnà wa ní ìpínlẹ̀ Ọ̀ṣun gómìnà wa Adémọ́lá Adélékè bàbá wọ onírìṣà àti gbogbo lọ́balọ́ba ìpínlẹ̀ Ọ̀ṣun àti bàbá wo Olúwo ẹ bá wa kìlọ̀ fún Mufti Ìwó bá wa kìlọ̀ fún Mufti Ìwó tó bá lè máa mú wàhálà wá torí ẹ bá ń sọ ilé ní ìsìn àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ náà jáde àwọn náà máa sọ tiwọn ìjọ lẹ́fẹ́ tó jẹ́ agbádùn ṣé kí wọ́n sàlẹ̀ mọ̀ yín náà sá Ọlọ́run dẹ̀ ń fìyàn hàn Ọlọ́run fìyàn hàn jókòó ti Ìwó rẹ máa káwọn èèyàn ní kí rẹ ń bẹ̀ bẹ́ẹ̀ tó bá lè mú wàhálà wá tó bá délẹ̀ tán téèyàn bá lọ kọ́ téèyàn sọ téèyàn jẹ̀bi níjọ́ tẹ́ ẹ ti ń pariwo sáwọn ẹlẹ́sìn ìbílẹ̀ torí ẹ̀tàn láyé wọn ò lè tán àṣẹ Ọlọ́run ní Ọlọ́run tó bá wù ọ́ ni òun lè ṣe gbogbo yín níjọ kan lẹ́sìn kan Ọlọ́run ló ń ṣe yín bẹ́ẹ̀ kí ló wá kí ní ìṣòro wa dẹ́ ẹnu á sì wá sí fún yẹn àwọn tí wá gẹ́sà àti mójútó wọn nígbà ẹ̀dẹ̀ ní àwọn ìjọ yín tàwọn tẹ́ ń kọ́lé kéwú tẹ́ ń ṣe gbogbo ẹ̀ tẹ́ ń bá àwọn èèyàn gbẹ́ kànga tẹ́ ń kọ́ skul àti pé ẹ̀ mójútó yìí. Lóde àwọn máa da gbogbo nǹkan rú àwọn máa da gbogbo nǹkan rú. Wọ́n recognize Ifá as a religion o let me tell you wọ́n recognize Ifá as a religion and as institute ilé ẹ̀kọ́. Tẹ́ ẹ̀ bá mọ̀ ẹ lè lọ bẹ̀ torí pé kò yé Mufti Ìwó ni mi fi ń sọ̀rọ̀ ọ̀rọ̀ téèyàn ó sì sọ táwọn wà ní nígbà bá wá délé ẹjọ́ bá wá kẹ́rì wá láàmú àwò pàkó torí èyí ń sọ téèyàn ọ̀mà mo máa ń sọ fáwọn èèyàn kì í ṣe ìtìjú ni kí n sọ pé mi ò mọ nǹkan àmọ́ ìtìjú ni fún mi kí n sọ tí mi ò ní mọ̀ nípa rẹ̀. Àmì àwọn táwọn bá bí mi mo ṣèwádìí lọ́wọ́ táwọn bá bí mi ní ìtì ẹ̀ mọ́ kódà èyí sọ fẹ́ẹ́ lómi mò ń gbọ́ for the first time bí wọn náà ṣe ń bá mi sọ̀rọ̀ ṣé mi lọ́lọ́run ni Ọlọ́run nìkan lọ́ba tó mọ gbogbo nǹkan. Nígbà ànábì tọ́lọ́ ń sọ̀rọ̀ fún tánábì kan fẹ́ máa jó Ọlọ́run àwọn ànábì yìí ń bẹ́nu wọn tá a dárúkọ wọn fún ọ ìsìn bẹ́ ọ́pọ̀ nù wọn tá a dárúkọ wọn fún ọ. Jájọ nítorí Ọlọ́run níbi tá a báyé dé lónìí bílẹ̀ Yorùbá ó ṣe ní lọ síwájú ni oúnjẹ wọn gbogbo nǹkan wọn epo wọn dọ́là wọn ara ni wá ẹ̀rí wá sí èyí ò ṣe gbogbo ẹ̀yìn àfẹ́ ẹ̀kúra yín jọ pé Tinubu wá mọ́mọ́ dójú tì wá ọ̀rọ̀ tí ọkàn yín lẹ̀ ń dá sí ọ̀rọ̀ Falẹ̀ ń dá sí ọ̀rọ̀ Sọlẹ̀ ń dá sí kí lọ́kàn yìí ṣe bá fẹ́ sáwó ni ẹ lọ bá wọn mélòó yín ti gbélé ń sẹ́fà mélòó yín ní ìṣẹ́fà nígbà tí ọ̀rọ̀ ti kẹ́tọ́ ṣẹlẹ̀ táwọn yẹn sọ ẹ̀yẹ gbẹ́ni mẹ́ta fọ́tò mọ́pọ̀ ọwọ́ àwakọ́ ni ó ti jáde fọ́tò yín pọ̀ dáadáa gbogbo ẹ̀yin tẹ̀ ń lọ mọ́tàrà yín àtàwọn pásítọ̀ yín àtàwọn àfáà yín tí ò lè gbé lọlé ikú ló sì kàn mí èmi kọ́ lọ́lọ́run bí pásítọ̀ bá ní fáńlé táàfà bá ní fáńlé kí ni ìṣòro tèmi ṣé mo ti mójútó ọ̀rọ̀ ara mi ná àníbàlì jẹ́ náà tó bá mọ bí kíní tó sọ pé kò lè gba ẹsẹ̀ méjì o ọ̀sà àdúró lé lórí ni ọ̀kasẹ̀ kan sókè tálì jẹ́ náà bá mọ bẹ́ẹ̀ kí n sáà mọ́ ti wọ náà ìwà mójútó ara mi ọ̀rọ̀ lọ́rọ̀ màá máa mójútó ẹnìkan ṣe kinní kan ẹnìkan ṣe kinní kan ṣé gbogbo yín ẹsẹ̀ṣẹ̀ ń ṣẹ̀ṣẹ̀ sí ni
nígbà wọn bá rú ọba míì náà tán yóò abọ́ta yóò máa lẹ́nu fetefetefetefete nígbà wọn bá rú ọba tán yóò máa lẹ́nu fetefetefetefete. nǹkan bẹ́ẹ̀lẹ̀ Yorùbá àṣàsí ń bẹ àpètà ń bẹ àbìlú ń bẹ ọfà ń bẹ ọlọ́mọjọfà yọ bà wá ọlọ́mọjẹ wọn sá àpètà Ọlọ́run níjọ bà wá. tá a sì lọ́lọ́run ò lè mú láyé bọ́ ọba láyé ò ṣèkà bọ́ ọba rántí egú gá oṣù tọ́ bó ṣe lágbára tó àwọn alágbára tànádà wọ́n lọ àwọn alágbára àná lọ àwa a máa ṣe lórí ọ̀rọ̀ tí ò tó nǹkan láwa máa múra kankan we have our own science ká develop science tiwa ni mo mọ̀ sọ pé kí là ń jẹ́ professor fẹ́yìn professor sí wa ẹja mú science wa mọ́ ká mélè àwọn ayẹta wa ẹja modernize òkígbé wa ẹja modernize oríṣiríṣi àwọn oògùn wa ká modernize ká fi ìgbà ọ̀tún wọ̀ ọ́ àní ṣe èyí lẹ́wàá máa jẹ́ ká wọ ọ̀pọ̀lọ́ kan tí ọ̀lẹ́yọ́ máa ṣẹ́gìrì sí ni lára. máa ju gbogbo bá a ṣe ń wò lọ máa sọ̀rọ̀ lórí tó mọ̀ àbọ̀ ọmọ iye àwọn òwe táwọn professor of history ti ṣe lórí ìtàn Yorùbá tó bá dá àwọn hiding aníbi kẹta tó pè láwọn hiding library àwọn ìwé kan bẹ táwọn èèyàn bá sẹ́ndẹ̀ sí mi láti orílẹ̀-èdè Amẹ́ríkà wọ́n ní Ààrẹ ìwé yìí ẹ gbọ́dọ̀ jó ríta ẹ mọ̀ ni ẹ má dàkọ rẹ̀ ẹ lè sọ̀rọ̀ lórí ẹ̀ ẹ má dàkọ rẹ̀ tá a bá sọ̀rọ̀ ńgbà míì tá a bá dàkọ ìwé tá a ń sọ̀rọ̀ ó ti yá àwọn ọ̀jọ̀gbọ́n tí ń rí léwọ̀ ibi tá a ti rí. nígbà ọ̀rọ̀ sọ́bọ̀ Ìbàdàn fi abuké kan wọ́n fi ṣètùtù wọ́n fi ṣe gbákẹsàwó kan ní ọdún 1936/1937 ìjà ń dé láàrin àwọn ìjòyè Olúbàdàn wọ́n fẹ́ rí Olúbàdàn Abbas alẹ́sẹ̀ lọ́yẹ́ àwọn bàbá wa sì ń já àfáà fún wọ́n bá abẹ lọ Ọlọ́run gbà àwọn òyìnbó bá wọn dá sí àti wà lábẹ́ àwọn òyìnbó làwọn òyìnbó fi wá ń pe gbogbo àwọn ìjòyè tọ́rọ̀ kàn ni wọ́n wá fi ń gbọ́ àwọn òyìnbó wá lo àǹfààní wọ́n fẹ́ parí ìjà wọ́n sì ń gbọ́ ìtàn ìran wọn wọ́n ń kọ́ lẹ̀ láti orílẹ̀-èdè Amẹ́ríkà wọn kò síwèé lórí igbá náà ti sẹ́ǹdẹ̀ sí mi nínú ìwé wọn wá kọ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ṣáájú wọ́n já mọ́ ìgbà ọ̀rọ̀ mọ̀pó tí wọ́n fẹ́ kọ́ mọ̀pó àwọn wo ló nílẹ̀ ẹbẹ̀ bó wọ́n ṣe bẹ̀rẹ̀ rẹ̀ ibi tí wọ́n ti ń gbẹ́ kòkò tí wọ́n rí àwọn àgbà wa wọ́n rí bẹ́ẹ̀ ṣe rí tẹ́ ń gbẹ́lẹ̀ tẹ́ ń ka kòkò tẹ́rí gbọ́n fi kòkò dé kòkò ó ti yá àwọn àgbàlagbà pé nǹkan bẹ́ẹ̀ iná fi pilẹ̀ Ìbàdàn kejì kí Ìbàdàn kẹ́ tó bẹ̀rẹ̀ wọ́n ó rí kòkò wọ́n rí pòkù ni wọ́n ṣe sínú rẹ̀ ìbéèrè táwa béèrè lọ́wọ́ àwọn àgbààgbà òkú tí wọ́n bá nínú kòkò sọ́jìnrà ṣé egun rẹ̀ wọ́n bá ní àbódìdí ṣé gbogbo tí a bá rí náà láàṣọ fẹ́yìn ọmọ tẹ́ ọ̀rọ̀ òye ìgbé tí ẹ gbé bẹ́ẹ̀ ṣe lọ sí ṣùgbọ́n tá a bá fẹ́ yọ ni wípé inú òwe láti wá rí wípé òótọ́ lọ̀rọ̀ pé Ìbàdàn fi abuké ṣe ètùtù pé Ìbàdàn ó gbèrò tí kì bá ṣe pé àkọọ́lẹ̀ ta rí inú ìwé alẹ́ láàlọ́ ni ìlú kọ̀ọ̀kan sósì ni tí wọ́n ṣe ọ̀dà irú ìyún táwọn bá gbé àwọn òyìnbó gbé lọ ní o àwọn bàbá wa tó lọ ṣe síbòmíì ní o wọ́n ti ṣe gbá ní o wọ́n ṣàwo ní o ọ̀yà gbogbo èèyàn ọmọ ilé Ọlá Ìbàdàn àwọn tẹ́bà àwọn bàbá wa bá wà ń bẹ̀ níjọ́ tí wọ́n ṣe ẹkún wọ́n sọ̀tàn fún wa níbi tí ìtàn ti ń wà nù táwọn òyìnbó ẹ̀kan báwọn òyìnbó ṣeré wá bàbá wo Olúbàdàn tilẹ̀ Ìbàdàn tòní Àlí Balógun Ìwó òyìnbó tó mọ̀ tó rí tẹ́jọ jókòó sọ̀rọ̀ tó sì gba ìtàn lẹ́nu rẹ̀ òun náà tó ń bẹ òun ló tiẹ̀ tó wá pé èèyàn tó mọ́ láwọ̀ ni pé kì í ṣe èèyàn dúdú ní Àlí Balógun Ìwó Balógun àkọ́kọ́ Ìwó tó jẹ ní ọdún 1838
bámbámbámbám ó gbọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn fọ́tò àwọn alágbára ń bẹ tí ń bẹ lọ́wọ́ wa ọ̀pọ̀lọpọ̀ àwọn fọ́tò àwọn alágbára mo ní tòjú aburú mọ̀kù lọ́wọ́ pẹ̀lú awọ ẹkùn ẹ̀ tó fi jókòó ọ̀pọ̀lọpọ̀ àwọn bámbámbámbámbám pẹ̀lú ẹ̀rí sí ni. ẹni ìgbà tí àwọn ẹmọ sọ ààrẹ ẹkẹ ti wá sí Amẹ́ríkà mo ní kí mo fẹ́ ṣe sí máa fẹ́ mọ kọ́ta àmọ́ ìgbà tí mo wá ń rí tí ọ̀rẹ́ mi wá ń pe àwọn mìíràn mi pé alẹ́ wà á ṣe é rò pé gbogbo tẹ́ ẹ rí ààbò tẹ̀mọ́nú ó dídí ìtàlẹ́ ń bẹ lọ́dọ̀ àwọn èyìnbó tí kò lọ gbà tẹ́ ẹ bá sì wògbà táwọn Portugal àwọn Portuguese ti ń wá sí Ilé Ifẹ̀ Ọ̀yọ́ Áfíríkà 100 ọdún mẹ́fà ti kọjá lórí ẹ̀ 100 ọdún méje ti kọjá lórí ẹ̀ tí wọ́n ti ń wá 100 ọdún mẹ́jọ ti kọjá lórí ẹ̀ àwọn òyìnbó Portuguese tó máa láàfin Ṣàngó ń bẹ tí wọ́n sì kọ gbogbo tán lẹ̀ ṣé wo ń bẹ lọ́wọ́ ti yín ká tó wá sọ tí tó tẹ̀ ti pẹ́ ti Herodotus tó ti pẹ́ 1000 ọdún méjì ààbọ̀ àwa èyí sí pé àwa kàn rúru lanu ń sọ̀rọ̀ lásán à ń rẹ́rìí lórí tá a bá ń sọ ni. Ni mo sọ pé ilé ẹ̀kọ́ kan ní Ìtàn Yorùbá yìí ilé ẹ̀kọ́ kan ni ilé ẹ̀kọ́ kan ni torí náà tá a bá ń gbọ́rọ̀ ẹjẹ́ àjọ gbogbo ilé àwa tá a jẹ́ Yorùbá ẹlẹ́sìn Islam ẹlẹ́sìn Christianity ẹlẹ́sìn ìbílẹ̀ ẹjẹ́ àfìfẹ́ bára wa ṣe tá a bá ń gbọ́rọ̀ lánàá àwọn òpònú èèyàn ẹjẹ́ á máa ń gbé ìdànù ni ẹ mọ̀ wá já torí ẹ̀ mọ́ búra wa ìwọ tó bá àtàkì Islam ọba mùsùlùmí lọ́rẹ̀ sí ọba Christian lọ́rẹ̀ sí ọba ẹlẹ́sìn ìbílẹ̀ lọ́rẹ̀ sí gbogbo ọjọ́ fìfẹ́ ṣe báwọn bàbá wa ṣe ṣe káàjọ kan là wá ń sọ ànlá káàjọ kan là wá ń ṣe ẹ má jẹ́ wọ́n yà wá sọ́tọ̀ọ̀tọ̀ káàjọ kan là wá ń ṣe ilẹ̀ Yorùbá dọwọ́ mi ilẹ̀ Yorùbá dọwọ́ rẹ ẹ má jẹ́ wọ́n yà wá sọ́tọ̀ọ̀tọ̀ káàjọ kan là wá ń ṣe abẹ́ ẹ̀gbọ́n mo ní káàjọ kan là wá ń ṣe káàjọ kan lèmi ń sọ káàjọ kan lèmi ń sọ káàjọ kan lèmi ń ṣe ẹ má jẹ́ wọ́n yà wá sọ́tọ̀ọ̀tọ̀ káàjọ kan lèmi ń ṣe ilẹ̀ Yorùbá dọwọ́ rẹ àṣà Yorùbá dọwọ́ rẹ ẹ̀sìn Yorùbá jọ̀wọ́ rẹ ìsìlámù Yorùbá dọwọ́ rẹ kìrìsìtẹ́nìtì Yorùbá dọwọ́ rẹ ifá Yorùbá dọwọ́ rẹ ẹ má jẹ́ wọ́n yà wá sọ́tọ̀ọ̀tọ̀ káàjọ kan là wá ń ṣe á bára wa ṣe ìkan náà ni wá ṣùgbọ́n tó bá ti di bí ẹ̀sìn ẹjọ́ kálukú ọ̀sẹ̀sìn rẹ̀ èmi Islam ń ṣẹ̀sìn mi mo sì fi ń káwọn ọmọ mi mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run mo láàfáà lọ́mọ lóbìnrin tó náà tó nílé ẹ̀kọ́ tí ń káwọn ọmọ tó kéwú tààràtààrà tí èsì kí alábọ́dé ẹlẹ́hà sì ni tó ń bojú mo sì lọ́kùnrin tó náà kéwú tó ké Kùránì àtẹlẹ́ àtọ́jọ́bìnrin àti ọkùnrin wọ́n sì wà ní yunifásitì tẹ́ tó ń kàwé Ìsìláàmù táwọn bàbá wa fi kọ́ wa nù Ìsìláàmù táwọn bàbá fi kọ́ wa nù nígbà wọn dá LAUTECH ilẹ̀ tó kọjọ́ ga àgbà ń bẹ̀ Professor Salau ọmọ Mọ́tàlá wa ní lókè àdú gbogbo ẹni tó sì mọ Professor Salau wọn mọ̀ pé ìsìláàmù hàn lára rẹ̀ àwa etí nǹkan burúkú jáde nǹkan dáadáa làwa máa ń tì jáde bẹ́ẹ̀ bá ṣe ń rí Professor Salau Mọ́tàlá ẹ mọ̀ rí Justice Moshood Abbas Mọ́tàlá ẹ mọ̀ rápẹ̀rẹ̀ dáadáa lára wọn kí ló dé ẹ sì ráre òpè tán ẹ ráre pẹ̀lẹ́ dáadáa lára ìgbà ọmọ Mọ́tàlá lélẹ̀ àwọn ìsàbòsí fẹ̀sìn bákan náà lórí ti ìfátà wa tí a ní àfẹ́ rà ẹjọ́ ìyẹn wọn ẹ bá wa dá sí i táwọn ṣètò lọ tí kìnìún ọmọ lọ 1.5 kV tí ó kàn ti gbé àwọn náà wáyé lásán ni 1.5 mo rò pé capacity ẹ̀ náà nírú capacity àwọn generator ìkiri pass my labour yẹn èyí tá a bá ti gbé ẹ bá ti tó gbogbo kíní náà mọ̀ tí náà lọ tá ẹsẹ̀ máa wá mú àwọn power bank wa ó dà pé under 240,000 ló wà ó dà pé either 230 or 240 ẹni láàrin abẹ́ rẹ̀ lọ́sàwà torí mo check ẹ̀ lánàá torí pé a lè máa rí lò
tí iná bá lọ a lè máa fi ṣètò tó bá dẹ̀ ti wà chargeable gan sí láàrin wákàtí kan sí wákàtí kan àbọ̀ tá a fi ṣètò a rí lò ẹ ṣé gidi gan ni o. Ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ o, orílẹ̀-èdè Yorùbá ò ní bàjẹ́, ilẹ̀ Odùduwà ò ní bàjẹ́ o, ìlú ẹnì kọ̀ọ̀kan ò ní bàjẹ́ pẹ̀lú àṣẹ Ọlọ́run, pẹ̀lú àṣẹ Ọlọ́run, pẹ̀lú àṣẹ Ọlọ́run. Mo dúpẹ́ lọ́wọ́ ọmọdé wa o, mo dúpẹ́ lọ́wọ́ àgbà wa, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ alátìlẹyìn wa káàkiri tìbútòrò àgbáyé, mo dúpẹ́ gidi gan ni o, mo dúpẹ́ gidi gan. Ẹ má bínú, a bẹ̀rẹ̀ tán Basọ̀run Ògúnmọ́lá tá à ń bá bọ̀, a bẹ̀rẹ̀ títí ìgbà tá a tún pàdé. Orúkọ tèmi kò fìgbà yí padà, Aare Òpìtàn ilẹ̀ Ìbàdàn, olóyè Laji Abbas lábẹ́ Olúbàdàn tilẹ̀ Ìbàdàn. Èmi a máa wí pé ejò kò ní rọ́ọ̀lù wèrè pé láyé kó dúró ire o. Aare Òpìtàn ilẹ̀ Ìbàdàn, olóyè Laji Abbas, Ọlọ́run ló rán ẹ, asọ̀tàn gbáyì, asọ̀tàn gbóyè o. Iṣẹ́ tó o ṣe títí tó o fi dolóyè nílẹ̀ Yorùbá, ọba Olúbàdàn ló fún ẹ lóyè èyí tó tọ́ sí ẹ. Aare Òpìtàn àkọ́kọ́ nílẹ̀ Yorùbá, Ọlọ́run ọba ló rán ẹ. Aare Òpìtàn ilẹ̀ Ìbàdàn, kò pẹ́ fún wa, ìlẹ̀kẹ̀ lọ́wọ́ ìlẹ̀kẹ̀ lọ́rùn olóyè Laji Abbas, ìwọ ń pápá ìwọ nà, asọ̀tàn gboyè ìwọ lọ́lọ́run fún. Orí bá ti kún kárànṣẹ́ palábẹ́, bọ́dọ̀ òkun ẹ̀ kò mú wẹ̀ o. Ìtàn Yorùbá tí ò lẹ́jà ń bá kan, Ọlọ́run ọba ló rán ẹ. Olùkọ́ àgbà Laji Abbas, àpàtẹ ìtàn mọ́kúta o. Orí bá ti kún kárànṣẹ́ palábẹ́, bọ́dọ̀ òkun ẹ̀ kò mú wẹ̀ o. Ìtàn Yorùbá tí ò lẹ́jà ń bá kan, Ọlọ́run ọba ló rán ẹ. Olùkọ́ àgbà Laji Abbas, àpàtẹ ìtàn mọ́kúta.